Asiwaju Bola Ahmad Tinubu ka ji tsoron Allah in kuma da yarbancin kake so mu gaya maka za mu gaya maka Mr. President Alhaji Ahmad Bola Ahmad Tinubu Asiwaju ẹbẹ̀rù àlọ́ ẹ̀sánúwà ẹbẹ̀rù àlọ́ Asiwaju torí Ọlọ́run ebi ń pa wá Asiwaju ebi ń pa wá o dákun torí Ọlọ́run ẹ̀sánúwà ẹ̀rá oúnjẹ SNDC arewa koji sai addu'a fonyi tiyero diko